agbára tí màá fi máa ṣe tí òfin ní rẹ̀ mí gbogbo ẹ̀ lọ́lọ́ ti gbé wọ̀ mí kódà nígbà ní ìdìbàdàn lómi tó síìkì tó bá ní lágbájá kan síìkì máa ní iṣẹ́ wo ló ń ṣe tó fi síìkì náà máa ń ṣe wàhálà gan màá wá tó wá gbàgbẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pẹ́ bí mo ṣe ń ṣe wàhálà gan náà wà dá gúnlẹ̀ màá tó wá bẹ̀bẹ̀ àlàáfíà fẹ́ nìyẹn tó kọ́ náà jọ kó yọ̀ǹda àlàáfíà fẹ́ ẹ̀wẹ̀ má jẹ́ sọ̀rọ̀ jù mo fàṣìkò yìí kí gbogbo ẹ̀yin bàbá mi kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú dìde o ẹ̀yin tí a máa mi lóríṣiríṣi Alhaji Kamal Ojukoko OJC owó lẹ̀ fún yín o ìyá mi ìyá lọ́jà láti ìlú Ìbàdàn Sàràtù láyà dùkẹ́ wọ́n bẹ níbí Alhaji Musiba Alani mo kí ẹkú dìde Alhaji Rasheed Ayinde mo kí ẹkú dìde gbogbo ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn lẹ́wà bílẹ̀nì kò sí èèyàn yẹpẹrẹ níyì torí pé tó o bá fojú yẹpẹrẹ wò lẹ́yìn láàrin ìṣẹ́jú àyà ó lè ti dọ́là tó gbọ́ tó ti di mílíọ̀nìyà tó o bá láti fojú tí tó o fojú kéré ẹ̀ o náà fojú kéré ẹ̀ nígbà tí ń jẹ́ nǹkan òun yẹ̀yẹ́ ni àmọ́ máa ń dùn mí pé kí n gbóná ṣiṣẹ́ òun ló jẹ́ kí n pariwo tí mo pa á ta yìí o mi ò ní mo fẹ́ pariwo ìṣílẹ̀ o gbogbo eré tí mo ń sáláyé mi ni pé mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí lára pátá kí n tẹ̀ pé gbogbo ayé kan wá bá mi ṣí mi ò ní mo fẹ́ pariwo ìṣílẹ̀ láyé mi kò wá sí mi lọ́kàn ni àmọ́ àwọn kan tí ń hùwà kan wọ́n máa ń fẹ́ gbé àwọn tí ò tó mi wá gbé lé mi lórí èmi ò dẹ̀ kí n jàjà láti bí ogún ọdún sẹ́yìn gan mo máa ń bá Ọlọ́run mi sọ̀rọ̀ pé ìwọ Ọlọ́run bàbá rẹ̀ tó dá mi tó mọ̀ pé mi ò dẹ̀ kí n ṣẹgbẹ́ ẹ̀ ní ọ̀nà gbogbo nǹkan tó gbé lé mi lọ́wọ́ má gbà mí láàyè àti sọ síta pé mi ò kí n ṣẹgbẹ́ ẹni náà àmọ́ ndẹ́ni yá fi máa mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ òun bí kò máa ṣe fún mi. bí mo ṣe sọ fọ́nà mi ó dẹ̀ máa ń ṣe àmọ́ ṣe lórí àtọ́lọ́hún tí ń ṣe yẹn kò séyìí tí mo ń pariwo ẹ̀ síta Ọlọ́run ọba tó wá gba ẹnu àwọn wòlíì sọ̀rọ̀ ó gba ẹnu àwọn àfáà sọ̀rọ̀ láti bí ọdún 3 4 sẹ́yìn wípé òun bínú sí mi gbogbo ọ̀dẹ̀ nírí bínú Ọlọ́run sọ pé gbogbo orin tó ń ṣe fún mi mò ń pa mọ́ra ipò ń fẹ́ kí n máa pariwo fáyé ipò yẹn ló ń jẹ́ káwọn ẹlòmíì fẹ́ máa take me for granted wọ́n á máa fẹ́ máa fojú yẹpẹrẹ wò mí pé mi ò jẹ́ kankan ẹlòmíì ní owó tí ò yẹ kó fi lọ̀ mí á fi lọ̀ mí torí pé àwọn kan àtọ́jẹ́ ìgbésí ayé tí wọ́n ń gbé ìgbésí ayé kan máa pariwo ibi tán tí ì jẹ́ wọ́n á máa fojú ẹ̀wò wọ́n báwọn ni wọ́n tóbi jù tí wọ́n dẹ̀mọ̀ pé wọ́n tó tẹ̀tẹ̀. àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọ́nà tó fàyè gbà mí torí ẹ̀ mo ṣe ni mo fẹ́ ṣe ìṣílẹ̀ yìí o torí ẹ̀ mo ṣe ni mo gbà tí ó di pé mo fẹ́ pé ohun tí mo pé lọ́dún yìí yẹn mo ní ó dáná màá wá pariwo láti fi lé 5 ṣe celebration birthday mi. mo wá tún ní lẹ́yìn ẹ̀ gbogbo àwọn ọmọ mi lẹ́yìn mi I'm sorry gbogbo àwọn bàbá lẹ́yìn mi látòrí captain apá wípé màá fún gbogbo wọn nílẹ̀ tí mo sọ yìí tí mẹ́fà yọ̀ bẹ̀ lẹ́ẹ̀kan ni pé 2 years ago wọ́n bẹ̀ mí kí n ta ìkọ̀kọ̀ fún wọn ní 1.5 million wọ́n ní mi ò ní ta wọ́n plot wọ́n fi ń bẹ̀ mí láti rà á ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní tí torí ẹ̀mọ́ níṣẹ́ ni wọ́n á jẹ́rìí sí ilẹ̀ tá a pè ní 1.5 million ní 2 years ago tí mo ní mi ò tà àmọ́ tó ti máa pé nísìnyí o mo dẹ̀ wá fẹ́ fún àwọn tó tájọ́ ń ṣiṣẹ́ pé orí kọ̀ọ̀kan tí kì í yẹ ṣe 40 oná máa gbalẹ̀ yìí tí bá pa owó yẹn papọ̀ lórí nǹkan tí a tó ṣe àmọ́ ẹ̀yìn àgbàlagbà ẹ̀ lọ́sọ pé ẹnìkan kì í jẹ́ kí lè bẹ́ẹ̀ ó fẹ́ òun kò ṣe fẹ́ ṣe é mo tún wá ní a máa yọ̀ǹda ilé kan fún ẹnìkan ilé yẹn lè kéré àmọ́ àwọn kankan wà tó jẹ́ pé àlùbáríkà ni bó ṣe kéré mọ́ yẹn tí wọ́n bá tẹ́lẹ̀ sí tó bá wọnú ẹ̀ báyìí àlùbáríkà dé báyìí tí n bá fẹ́ fún yàn ní owó títì màá ní ṣàbá mi mánéjì owó àlùbáríkà.
pé tí bá fi ọwọ́ mi tí mo fi fún èèyàn ní owó tó láǹfààní àti gbà wàhálà ìtẹ́ni yẹn tó bá fi owó yẹn síbi tó dáa á mọ̀ pàlú màdìkà ló kó sílé lórí mo ń ṣe wàhálà gan ọlọ́dẹ ìdè ládé ẹ má jà sọ̀rọ̀ jù ẹ já tẹ̀síwájú kábíyèsí yóò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ wájú yín o ẹ̀yin bàbá mi ẹ jọ tí bá kú sí o ẹ ṣàforíjì fún mi o mi ò kọ́ sọ o ṣàánú mi òun tó lọ náà mo fi bẹ̀ yín. Àgbákí. Tálẹ́ ní àkọ́kọ́. Captain wa Alhaji Adéyẹmọ Akeem. Ó ti yé ẹ̀dìdé ọlọ́run adúpẹ́ àkóríire oya bí oníjó pẹ́ torí àwọn èèyàn mi sọ pé àfi kí n kọrin fáwọn èmi ò lè sọ pé mo fẹ́ kọ orin kankan lẹ́nu àmọ́ wọ́n dúró dò pé mo gbọ́dọ̀ kọ orin màá dẹ̀bi ṣe kí ni màá kọ́ náà. Màá kọrin ọpẹ́. Oya. Salau bí Sharafa. Adúpẹ́ àkútẹ̀síwájú onígbọ̀ngàn wa nìyẹn. Ẹ máa dá sí gbòòrò. Bí máa lu gbọ̀ngàn nígbà tó jẹ́ pé àwọn aláì mi ò ṣe lè sọ. Aláàjì Múdàṣírù ẹ ṣe kíákíá lórí a máa lùlù a máa kọrin àádẹ́jọ. Orúkọ náà ni Alore TV. Saheed Alhaji Saheed Múdàṣírù. Congratulations. Ẹ má jẹ́ pé ẹ má sùn lé. Àwọn ọ̀dọ́ Soloko, Adégòkè, Akeem, Mọ́gàjì. Ọmọ orúkọ tiẹ̀ náà sí. Láì lùlù láì kọrin. Àwọn abáàlùbá ń kà sí. Àyànwó alẹ́ ọpẹ́ yẹn ní àkútẹ̀síwájú. Tó bá wù ní ẹlẹ́fíṣọ́ àmọ́ tó dùn mẹ́rin ju pé kí ọ̀run kọ́kọ́lọ́ kó wà láṣìírí kárí kọ́. Bẹ́ẹ̀ni bá lóun bẹ́ẹ̀ tà olórí nǹkan ẹ̀ àmọ́ mo bẹ náà kọ́nà kún wa lápá káàdì ṣe. Aláàjì Aṣínú Àjàrà ru Banaṣubú ẹ̀yìn ẹ̀sùn náà. Congratulations, ojú ọ̀nì tí wà. A ti wá ti gbà mọ́ lọ́wọ́ ọ̀gá àṣìṣòbí ọlọ́run. Gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ nù tí mo ṣe nínú yín á ti gbà mọ́ lọ́wọ́. Ayọ̀lá authentic. Ọ̀gbẹ́ni tí wọ́n yá kí nínú. Mi ò ní pẹ́ lórí àwọn orúkọ ìṣòro ọlọ́run. Fápẹ́tì Solomon ìwé ẹ̀yìn ọlọ́pàá. Wọ́n tó ti lọ ojú lọ́dún kan ní báyìí. Ogun ló ń lò. Michael. Wọ́n ti ṣe sọ́bẹ̀ ilẹ̀ yìí o. Wọ́n ti pín oníkálukú fún un. Wọ́n ti ṣe sọ́bẹ̀ ẹ̀. Wọ́n ti pín oníkálukú fún un. Sọ̀bí ọ̀dọ́ ṣe ó wà ní ó ti yẹ yín. So Olúwatósìn àbí Olúwatósìn Michael. Mustapha Ọlátúnjí Ìṣọ̀lá Congrats láti lọ. Olúmídé keyboard bóyá yá kíákíá lórí ọ̀nà ẹjọ́ ẹjọ́ àṣẹ pápákọ̀ Olúmídé nìyẹn akóríire ojú omi tí wà. Àlàmú ìjò ọ̀nàlẹ́kùn kíákíá ẹ̀bọ̀ sí nítorí ọlọ́run. Ọlájọ́dún púpọ̀ kọ́ ọ̀nà ìbùdó. Ọlájọ́ púpọ̀ láti ọ̀sìn náà congratulations. Rahim Sharafa. Ọlátúnjí Saheed lórí Sharafa ojú oríire ó sì yé Ọlátúnjí Saheed ìwọ̀n lórí Ọlátúnjí Saheed àjọkí ìlànà ẹ̀sìn Kazeem Hafiz Corona Hamzat Wasiu láti mọ̀ ṣe ìwọ̀n ọ̀gá lẹ́sìn Ìbàdàn. Imam Akeem Lawal, Imam Mọ́ṣáláṣí ti Alhaji Abbas, the paramount
music àwọn dà ìmáàmù ó dàbí wọ́n ti jayé lọ ẹ bá mú ọdún fún wọn ẹ̀yà ọjọ́ mùsùlùmí má jẹ́ gbọ́dọ̀ mi tó kú mọ́ ìjìnlẹ̀ bàbá Kudus ìjìnlẹ̀ bàbá Kudus àwọn dà wọ́n ti jayé lọ ẹ bá wọn tọ́jú ẹ̀ sóyẹ ní Olúwaṣẹ́gun ọ̀dà máa bá àpáyín àbúrò rẹ̀ Jùbílì Òjòlówó Jùbílì Òjòlówó òní Azeez Ọlámídé ó dára Azeez Ọlámídé dá Ọlámídé dá ẹjọ́ ẹjẹ́ àṣẹ kíákíá sálùpọ̀ Suraju Alabi wọ́n tẹ́lẹ̀ ok jábélé ẹ̀yà gbàgbà congratulations àbíkà síwájú gbàtsọ́mọ́ Michael Jekere wọ́n lò tí lọ́dún kan bá ń di ọgbọ́ àwọn orílẹ̀ ọ̀lájí ara Adébọ́lá ìjìnlẹ̀ ti dé ìjìnlẹ̀ gbọ́dọ̀ wọlé oyè bá ń gbé fún jìnlẹ̀ ẹgbẹ́ fún 100 ẹgbẹ́ fún jìnlẹ̀ ìjìnlẹ̀ gbóríire òsìyẹ ojú ẹni tí God power obìnrin kò sí bí God power yìí ọmọ tó ṣe àwọn POP nínú lẹ́bi kan ni àmọ́ mo máa ń gbádùn ẹ̀ ó lè sọ fún níjọ́ kan pé aláàjì òun fẹ́ kọ́lẹ̀ ló bá wọ́n ṣe fẹ́ ṣe mo wá ní màá fún un lẹ̀ kò sí bí ẹ̀tọ́jú ẹ̀ pamọ́ fún ogun mọ̀ pé ó mo fún un lẹ̀ báyìí o obìnrin àti mọ̀ mo sí Ibrahim àgbàmánìà gbogbo Ìbàdàn ẹgbẹ́ oríire sà ojú omi tí Kọ́látúndé ìbílẹ̀jì kódà Bánsà ọ̀yà Bánsà méjì ni Latif Ọlábóyè ẹgbẹ́ rẹ̀ Latif Ọlábóyè wọ́n sùn lẹ̀ kọjá ní olùgbàgbà Abọ́lájí Fọlárànmí ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní tí mi ẹ bá wọn tọ́jú ẹ̀ Ọlátúbọ̀sún Ọláréwájú Fábọ̀dé Ṣẹ́gun omi ẹgbà ok Babátúndé Aláyọ̀dé ẹ̀gbọ́n Síkírù nìyẹn ẹgbẹ́ fún 100 Sulaiman Níyì alójẹ́lẹ̀ ẹ̀yà wọlé sọ́kọ̀ gbogbo oríire Kazeem Ìyànda àlàyé ńlá owó bàbá méjì Jẹ̀lílì Akíntúndé gbogbo oríire ẹ̀yinjú David ó ti lọ ó ń já sí wa gbogbo oríire ọ̀yà Jimoh Saka ṣé Jimoh wà ní sá ó dà kò sí Jimoh Saka Jimoh Babalọlá nìwọ Jimoh Babalọlá ọ̀yà ìgbà Jimoh Saka ó sì tòsí bá wọn dání kọ́nà Idris Olúwadámiláre olóòsì ní àwọn ọmọ tó wà nínú ilé mi nìyẹn tó ń mọ̀ pé mo fẹ́ fún àwọn ìkọ̀bá tó nìyẹn ok Olúwadámiláre ó nìyẹn Idris òfin lélẹ̀ ok kò sí wàhálà. ó wá sẹ́yìn lórí pápá. alákùnrin yìí ó jẹ́ ìpolówó ẹ̀ máa bọ̀ táyà ni o máa ń lẹ táìsì ni o ó gùdù gan nípa ká lẹ táìsì ó gùdù gan ó mọṣẹ́ yẹn ṣe ó kàn wọ́n ṣùṣù náà ni pé kí nǹkan tó fi ẹ̀kọ́ rẹ̀ jẹ́ onímọ̀ṣẹ́ fún mi tí mo fún mi mo bẹ́ẹ̀ polówó ṣẹ́ ènìyàn o tó bá jẹ́ pé o ní business card ni kó o há lé àwọn èèyàn pàtàkì lọ ó ti yé gbogbo olówó ẹni o Kọ́látúndé òun léjì yẹn Bánsà kejìlá Azeez Ọlámídé òṣìlẹ̀ àṣeyọjú ẹ̀ Fálẹ́sì Ibrahim máníjà ńlá Bolówà ẹ
ẹ̀mú dání fún ẹ̀mú tó máa ń ṣiṣẹ́ lọ́wọ́ lójú agbo. Ìwé ilé tá a láfẹ́ fẹ́ yàn kọ́ Adékọ̀mí Muyideen kò sí rí ẹ máa bá tọ́jú ẹ̀. Ìwé ilé tá a láfẹ́ fẹ́ yàn kọ́ ṣọ́ọ̀tì gbé fún ẹ. Ẹ̀gbọ́n bọ́lá yọ̀ọ́yọ́ ló máa mú wa gbóló wà. Ṣọ́ọ̀gbé fún ẹ. Gbóló wà. Kọ́kọ́rọ́ nìkan náà mú fún ẹ. Mo mọ̀ kọ́ fún ẹ gbọ́gbọ́n bọ̀ tí ìwé ilé yẹn gbogbo. Ẹ mọ̀ bá ń sọ lẹ́ẹ̀kan ẹni àní àtàbẹ́ fún nílé kò tí mọ̀ bẹ́ fún nílé. Ó ti yẹ ẹni ẹ kò mọ́ra ẹ̀ ẹni nìkan ni mo mọ ẹni yẹn nínú ara títí mi. Ó ti yẹ ilé tá a sọ yìí wà ní Ìbàdàn ní Ayégún. Ẹni tó ń ta property yẹn wọ́n máa ń pè ní woman property. Ó ti yẹ yín woman ṣó lè fẹ́lẹ̀ fún mi. Woman property. Woman city property. Woman city property ní Ìbàdàn ìyẹn ní Ayégún èèyàn máa gbá bí challenge yẹn wọlé àbí ìyá gbá bí challenge yẹn wọlé ó ti yé ọ̀nà bí wọ́n máa gbà débẹ̀ nìyẹn ní ògbọ́ okay all right kọ́kọ́rọ́ lẹ́yìn rẹ̀ kọ́kọ́ rà ní gbogbo lẹ́tà sọ yìí kò sí ìtumọ̀ kọ́ bẹ̀ fún mi o mo máa ra gbogbo ẹ̀ ní mo máa ń rà á ní kó ṣe pé kíkọ́ lọ́dọ̀ àwọn ọmọ onílẹ̀ máa ń dààmú láàmú gan wọ́n máa ń wò pé àwa ò ní àlè pariwo náà láti ṣe jàmbá fún wa so mo ti náà experience kan sẹ́yìn so mi ò kí ń sábà sọ pé mo ń ra lẹ̀ mọ́ ó ti yé ẹ tó fẹ́ gba kọ́kọ́rọ́ yìí ẹni yẹn ò gbọ́ rẹ̀ ẹni yẹn wà ń bí báyìí màá pe ẹni yẹn jáde tí wọ́n ti ń fún ẹni yẹn kọ́kọ́rọ́ yìí láti ìṣẹ́jú ayé náà ló ti ní tiẹ̀ o kì í ṣe ilé náà ti kọ́ tán o ilé náà ti kọ́ tán ni tó kàn kú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ò tí ì kú mo fẹ́ kú wọn ní gbogbo ìjẹta mọ́jẹ ni àmọ́ ọ̀la pé a ti dájọ́ sọ́nà àwọn ibìkan wà tó ṣe ní ìjà àwọn àtúnṣe kọ̀ọ̀kan lára àwọn ọlé tí mo sọ yìí ó ní ò jẹ́ kí n sọ pé mo ti kú lẹ́yìn kíkú nìkan ṣoṣo mo dẹ̀ mọ̀ pé ìgbà kan ọlọ́run ká náà ni bí ìṣe fún ẹ wá ṣe fún ara ẹ pẹ̀lú dúró àtayọ̀ àtàwọn àfíà tí mo sọ ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó yá máa bọ̀ lẹ́lẹ́ni yẹn ọ̀la àbí sí bá sọ lẹ́lẹ́ni yẹn láti ìṣẹ́jú àdá ẹni yẹn ilé yẹn ti di tiẹ̀ ó ti yé orúkọ ẹni yẹn Sharafadeen Salaudeen. Láti ìsìn náà ló ti di tiẹ̀ o, kò sí ọ̀rọ̀ ẹni sí, mi ò jẹ́ gbèsè lórí ẹ̀ o. Ilé tí mo rà ní kọ́mpìnì ló ń tà mo dẹ̀ rà á. Kì í ṣe pé bí àwọn ọ̀rọ̀ alẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹbí pọ́nmọ onílẹ̀ máa yọ ẹlẹ́nu. Bàbá mi aláàjì mi la kó dádì mi jẹ́ ẹ̀rọ kan ní dádì mi. Jẹ́ ẹ̀rọ kan bàbá mi ẹ̀kú yóò sà. Bẹ́ẹ̀ tí ní máa ṣe náà mo ṣe ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ mi mo ṣe wù ẹ̀. Olójú kábíyèsí sà bàbá. Jíjẹ Sharafa ó ti yé ojú òní tí wà. Gbogbo ilé tí mo fi ṣe yìí mi ò fi ṣákú mi ò dẹ̀ fi yán bẹ́ẹ̀. Àwọn tí ò tí ì ṣẹlẹ̀ rí nílé oní ni wọ́n máa ń láìkì láti ṣe láti lè fi máa ó ti yé ó
ti yé láti máa fi tó àwọn èèyàn wa sọ́nà láti lè máa ronú pé ká ṣáà máa ṣe dáadáa pẹ̀lú ara wa náà ni ó ti yé bí o fi ṣáko bá a bá rí ẹni tó wà bí tó bá ronú pé bóyá mo fi ṣe bí o fi ṣe gbé dáadáa o wọ́n náà ṣe dá èmi nìyẹn èmi máa ń láìkí kí n ronú àti múnú èèyàn dùn níwọ̀nba tí n bá lè ṣe tí ò ní pa ìlú náà lára ó ti yẹ torí náà ẹ̀yin àgbààgbà tẹ́wàá mí ẹ jọ ẹ fi ní súre fún mi ni ẹ fi ní ṣàdúrà fún mi ni mi ò sọ pé mo fẹ́ kóyàn kankan tí ó mú pé ẹ̀mí ìgbà èmi náà kì í ṣe mọ́ báyìí ẹ tí ò báyìí tí ì ṣe é sí á padà ṣe é pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ti yẹ ẹni tí ò báyìí tí ì ṣe é sí ẹni pẹ́ni yẹn náà tó padà ṣe é nígbà tó bá ti jẹ́ pé mi ẹ̀ tó sí nǹkan tó dáa congratulations ṣàlọ́fà ojú ò ní tiẹ̀ ó ní ta ilé náà wọ́n ṣe pínlẹ̀ yẹn ṣe wà yìí ó máa di wá di gbà mẹ́ẹ̀ lọ́wọ́ mi o ní agbára ti ṣe lẹ́dùnmáre láti ṣẹ́jú ọ̀yá ó ti di sílẹ̀ o kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ ju o kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ ju o kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ ju orúkọ mi ni mo fi rà á lẹ́yìn pé káwọn ṣe changing of ownership ẹjọ́ náà máa ṣe changing of ownership náà lójú ẹ̀yìn àfíìsì gbogbo ilẹ̀ tí mo rà gbogbo ilẹ̀ tí mo rà òun náà ló máa ń ṣe gbogbo ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Àkàndé ọmọ mi olórí gbẹ̀yàn rí o kò bá yẹ̀yàn ti yẹ Àkàndé ọmọ mi ìdá akọni fún àpàdé akọni fún.